ìṣẹ̀lẹ̀ mọ́nigbàgbé talẹ́ òní. Bàbá yìí ní bàbá Káráfúyẹ́ ẹ kú iṣẹ́ ìlú o, ẹ ṣeun wa ní gbogbo ìgbà, mo máa ń gbádùn ètò yín o. Ìṣẹ̀lẹ̀ mọ́nigbàgbé tó ṣẹlẹ̀ sí àwọn ní 2021 ó lágbára gan-an. Bàbá yìí ní ọ̀mùtí kan làwọn, ṣéǹjì díẹ̀díẹ̀ wà ó wà lọ́wọ́ àwọn. Ilé méjì làwọn kọ́, àwọn kọ́ ìkan sí Atan, ìkan sí Yẹ̀yẹ̀ Alágbàdo nítòsí Fàájì wa ń bí. Wọ́n ní ẹyọ kan tí ó kù nínú ayé àwọn lọ́rọ̀ ṣìnà àtàgbèrè. Nọ́mbà 1 làwọn ń bẹ̀. Wọ́n ní àmọ́ àwọn kẹ́kọ̀ọ́ o. Wọ́n lọ́mọbìnrin tó gba ilé tí àwọn kọ́ sí Atan, ìyá ń dágbé ni, 2 bedroom nílé àwọn tó kọ́ sátan. Lọ́jọ́ kan làwọn ará àdúgbò pé àwọn pé káwọn wá kìlọ̀ fún ọmọ yìí o, pé torí oríṣiríṣi ọkùnrin ló ń gbé wá sílé. Àwọn ọlọ́dẹ àdúgbò sì ń fẹjọ́ ẹ̀ sùn torí òru ni àwọn ọkùnrin yìí ni wọ́n máa ń wọlé tì í. Ọjọ́ kan àwọn lọ ṣe patí ní Ìyẹ́sí, làwọn bá ní káwọn kó bí patí o, káwọn fìyẹn ya ibẹ̀ yẹn ìlẹ́dẹ̀ ti ṣú káwọn tó débi ilé àwọn. Wọ́n ní Lùsádà nítòsí iléeṣẹ́ kan tí ń ta nǹkan ọ̀sìn, oúnjẹ nǹkan ọ̀sìn làwọn ti lọ ṣe fàájì tá ti lọ ṣe patí. Báwọn ṣe fi ẹsẹ̀ kan ya ilé àwọn rèé o, náà bá kan géètì torí ilẹ̀ ti ń ṣú, àwọn sì ti ṣe fàájì díẹ̀. Wọ́n ń lẹ́ni ẹ bá ní ta ni o, ìyẹn tẹ́nàntì àwọn, náà bá ní láńlọ́ọ̀dù ni o. Kọ̀pẹ́ ọmọbìnrin yìí wá sí géètì, nǹkan tán mọ̀ nù o. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Ó ṣí géètì, àwọn wọlé. Nǹkan táwọn wá bá sọ gan ó ti parẹ́ máwọn nú. Wọ́n ní èmi tí ń tòótọ́ ibẹ̀ làwọn sùn mọ́jú o, ó sì tọ́jú àwọn dáadáa. Kódà àwọn ò tún rántí pé àwọn aráalé, àyà wọn ti ń já lé. Àárọ̀ ọjọ́ kejì làwọn ṣẹ̀ṣẹ̀ ń rí kọ́ọ̀lù àti mẹ́sẹ̀ẹ̀jì. Ẹ wò bọ́yọ́ tí ló fà á ni o. Bí nǹkan tóbìnrin yẹn náà wọ̀ tó fi gbogbo ara sílẹ̀ wá pàdé àwọn sí géètì ni o, àwọn ò lè sọ. Wọ́n ní táwọn kan lè sọ ni pé ó sí géètì. Wọ́n ní ẹ wá wo nǹkan o. Wọ́n ní wàhálà tó wá ṣẹlẹ̀ ni pé yàtọ̀ fún páwọn ò rí ilé pè, lọ́jọ́ kan làwọn pe ọmọbìnrin pé arábìnrin ó jẹ́ owó ilé, ló bá ní owó ilé bò ó. Ẹ̀dẹ̀ ń béèrè owó ilé lọ́wọ́ àwọn. Ẹ̀ẹ̀kan péré tàn débẹ̀ nìyẹn o. Owó ilé yìí làwọn sì ní kíyàwó àwọn ọmọ àgbà kọ́ mọ́ fi san owó iléèwé àwọn ọmọ. Tíyàwó àwọn bá ti wá béèrè owó, ọmọbìnrin yìí máa sọ pé òun ti sanwó fún dádì láti 2020 náà ti bẹ̀rẹ̀ o. Owó míì làwọn fi ń sanwó fún ìyàwó àwọn o. Ẹ̀ẹ̀kan péré lè sú sí àwọn o, táwọn ò débẹ̀ mọ́ o. Obìnrin yìí kì í ṣe páwọn ń lọ ọbẹ̀ o, tó ń bá pè gan kò ní gbé fóònù. Làwọn bá ní kí lọ́ọ̀yà kó fún níwèé. Nígbà lọ́ọ̀yà wá bá wọn, lọ́ọ̀yà bá ní ọ̀gá, ó dàbí ẹni pé ẹ fẹ́ jáwọ́ náà ro obìnrin yìí o, toró ní ìyàwó òun ni ìyàwó ẹ̀yìn lòun jẹ́ o, àti pé ẹ̀rí wà lọ́wọ́ òun o. Nínú ẹ̀rí ni lọ́ọ̀yà ti sọ pé ó dàbí pé ó ya fídíò gbogbo ìṣẹ̀lẹ̀ alẹ́ ọjọ́ náà o, àtẹ̀yìn náà mú ti pọ̀jù toró fi fóònù hàn òun. Ó ní kò transfer rẹ̀ sóhun, kò fọwọ́dì ẹ̀ sóhun o, ṣùgbọ́n òun rí gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe fàájì tójú yín hàn bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀dì ẹ̀. Kódà ó sọ wípé aṣọ bẹ́ẹ̀dì ẹ̀ òun tọ́jú ẹ̀ nítorí ọjọ́ iwájú òun ò ní jẹ́ ó gbó. Ó ní ẹgbàá òun kí lòun fẹ́ ṣe, ẹ wo bí tìrànù gbóhùn dé nìyẹn o. Tẹ́nàtì ti donílé mọ́ òun lọ́wọ́ o, òun ò sì lè sọ fún ìyàwó òun torí tẹ́nàtì sọ pé òun ó rìlíìsì fídíò jáde. Irú ìrìn àjò báyìí òun ò gbádùn ààrẹ o, ṣùgbọ́n ilé ti báyé òun jẹ́. Òun ò lè gbàgbé o, ìṣẹ̀lẹ̀ mọ́nigbàgbé burúkú ni ọtí tó ń mu lálẹ́ ọjọ́ yẹn.